gẹ́gẹ́ bí mo ṣe sọ èmi náà di díje ẹran ni pé aláàjì àjọ dọ́dọ̀ wọn mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pípọ̀ ọlọ́run ní ká bá yín dáadáa ìdùnnú lọ́lọ́run ṣe fún gbogbo ayé pátápátá gẹ́gẹ́ bí mo ṣe wí nígbà kan èmi kì í gbọ́ fújì ṣùgbọ́n àbúrò mi kan wà ó fẹ́ràn yín gan-an gbogbo olórúkọ yín ni so yìí máa ń wá gbọ́ kẹsẹ̀ tí yín gan-an mo wá wà nù yàrá èmi kan sùn nígbà tí mo sùn dédé ibi tí ó wá sétí mi lásìkò yẹn mo ṣàkọrọ̀ ń gbọ́ orin yẹn wípé ọmọ ló ń jogún lé tí a bá kọ́ àkìtàn ló ń jogún ọkọ̀ téèyàn bá kó jọ ìlè rántí bẹ́ẹ̀ ṣe kọ́ ṣùgbọ́n ohun tí mo fẹ́ fàyọ ni wípé ẹ̀mí mi wá lọ sára ìgbà tí mo kọ́kọ́ lo mọ́tò tí mi ò wá lo mọ́tò mọ́ mo wá wò wípé gbogbo àwọn owó tí mo ná ká ní ilẹ̀ ni mo rà tí mo kọ́lé iná máa bá ń bẹ́ẹ̀ nígbà tí mo wá jí tóró ìgbà yẹn mi ò sùn dáadáa mọ́ mo sùn bí oorun jẹ̀ka èyí ń gbọ́ mo wá pàbúrò mi yẹn pé aláàjì kọ orin sórí ibi tí mo wà yẹn èmi máa ń sọ pé ẹ máa ń disturb mi ni bẹ́ẹ̀ ó wá ṣe déédéé ohun tó wà lára mi àti báyìí lèmi náà ti fẹ́ràn yín. tó bá wà lórí kíní tó kan lé. kódà ṣáìdì ni o àwa bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run béèyàn bá ti wá ráyè kì í ráyè mọ́ ẹ ti ráyè kò sáyè mọ́ èmi àtàlájà à ń bọ̀ à ń sọ̀rọ̀ kan bọ̀ mo wá ní ẹ̀ nígbà tó kọ́kọ́ sọ nípa àpọ́nmẹ́ntì mọ́dà bí ilẹ̀ bá mọ̀ lẹ máa mọ ohun tẹ́ ẹ fẹ́ ṣe ohun tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ ṣe lánàá ó lè yí padà lóru ó lè yí padà tílẹ̀ bá mọ́ torí pé ẹ ti ráyè ọlọ́run wà wọlá àti tóbi àná Muhammad àwọlá àfẹ́ tẹ́ ẹ ní sí ìyá tó bí yín mo rí pé àwọn náà làwọn ò lọ fọ́tò yìí kí n tó wọlé mo ti rí fọ́tò yìí màmá tó bá làjí lélẹ̀ ọlọ́run wọlá ìfẹ́ tẹ́ ẹ ní sí ìyá tó bí yín àwọlá àfẹ́ tẹ́ ẹ ní sí bàbá tó bí yín àwọlá àfẹ́ tẹ́ ẹ ní sáwọn aláfa ọlọ́run wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ó ti tan náà yín iná náà ò ní kú mọ́ láyéláyé kò ní kú lójú yín kò ní kú lẹ́yìn yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run nítorí pé gbogbo àwo yín kọ̀ọ̀kan tírà ni gbogbo ẹ̀dẹ̀ ló bá gbà mú ìyẹn náà ni mo fi wí wípé ẹ ti kọrin fọ́kọ ìyàwó ẹ kọ tìyá ẹ kọ tìbà kò sí ohun tẹ́ ẹ kọ kò sí ohun tẹ́ ẹ dá sí ọlọ́run sọ fún ànábì wa Muhammad yìí pé mọ́ farati námínà lọ́kùnránì mi ṣe é kò ṣẹ́kù kankan tálù kùránì tí ó tọ́jú mo wá wò gbàtẹ́yìn náà ti kọrin títí dàsìkò yìí kò wá tí ì sí ohun tẹ́yìn náà ò tọ́jú ìkọlẹ̀ mi náà sọ ń pàtó lọ́tẹ̀ mi tán bá tó pẹ̀lú mi òun náà tún wí tán bá tó pẹ̀lú mi òun náà tún wí ọlọ́run wà wọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ìhun tẹ́mi ó tọrọ fún yín nǹkan mẹ́ta ni nínú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ti ṣẹyọ kan méjì tó wá kù orí afọ́nrán àánú òun lẹ́wà so bẹ́ẹ̀ bá ṣe wá ń lò gbèsè ayé lọ lẹ́mọ̀ á rí pé méjèèjì tó kù àdúrà ń gbà àkọ́kọ́ nú ẹ̀ òun lẹ̀mí gígùn bẹ́ẹ̀ tí ń lò lọ yìí ìjọ ẹ bá tún wá wà láyé tẹ́ ń ṣe 100 years ẹ máa gbà alhamdulillah ẹ̀mí mi gùn àdúrà àgbà mi ọlọ́run jẹ́ kẹ́mi yín ó gùn ẹ̀mí yín ò ní jábọ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà làlàáfíà èèyàn mọ̀ lò lọ a máa fi ilẹ̀ bá mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn tá a jọ ń bá bọ̀ mo mọ̀ kò tí wọ́n wà ọlọ́run wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àlàáfíà ara ní gbogbo ìgbà ọlọ́run yọ̀dá ẹ̀ fún yín ọlọ́run ti ṣe o ọlọ́run ò ní jẹ́ ó jábọ́ èyí tó wá jẹ́lẹ̀ kẹta òun lárí síkì ọlọ́run ti ṣe ọlọ́run wà wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run á jẹ́ ó tún wá pọ̀ jù báyìí lọ wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà wọlá bẹ́ẹ̀ gbogbo àdúrà tí mo wá ṣe fún yìí àwọn alájà yìí dáadáa náà ni wọ́n bá dọ́dọ̀ yín gbogbo ẹ̀ náà ló ń lọ bó ṣe ń lọ yìí so ẹ̀dẹ̀ ti tẹ́wọ́ gba gbogbo ẹ̀ ọlọ́run wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run á wọlá bí ti jẹ́ á wọlá bí ti ṣe ẹ ti hàn ó nínú àwọn wákàtí máa ń dá fún àwọn afọwọ́ náà ni pé
ayé ti rí yín náà ayé mọ̀ yín o ọlọ́run gbà yín lọ́wọ́ ayé. Alhaji Saheed ayé ti rí yín náà ayé mọ̀ yín o ọlọ́run gbà yín lọ́wọ́ ayé. Ọlọ́run là yín lọ́wọ́ ayé o ọlọ́run là yín lọ́wọ́ ayé. Bí ákí bismillahir rahmanir rahim. Allahu nuru samawati wal ardi masalu nurihi kamishkati fiha mishbahu al-misbahu fi sujajatin as-sujaja ka'annaha kawkabun duriyyu yuqadu min shajaratin mubarakatin zaytunatin la sharqiyyatin wala gharbiyya yakadu zaytuha yudi'u walau lam tamsashu an-nar nuru ala nuri yahdi Allahu li nuri man yasha wa yadribu Allahu al-amsala lin-nasi wallahu bi kulli shay'in alimun wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Tọ́ àwọn àlùfáà wa Alhaji Murtado bàbá ń Bariga àbáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ni wọ́n ní kẹta, àwọn ni inú wọn dá, àwọn ni wọ́n láníyàn rẹ̀, àwọn ni wọ́n fẹ́ kí gbogbo ayé kó rí bí tàwọn náà, kí gbogbo ayé lọ sókè. Ọlọ́run ò wá wọ láàníyàn dáadáa tí wọ́n níyì. Bàbá ń Bariga ìgbésí ayé wọn má jẹ́ ó dàrú, ẹ̀mí gígùn, àlàáfíà ara Ọlọ́run bá jogún ẹ̀ fún wọn, àrísìkí Ọlọ́run bá wà fi kún. La hawla wala quwwata illa billahi al-azim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim. Ila fi Quraysh ila fihim ila tashta'i wa sayf فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله.